Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa títà lẹ́yìn Fiqhul Muamalat Maliyya, kí Ọlọ́run kí ó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn fún oníkálukú wa. Èyí tí a fẹ́ tẹ̀síwájú níbẹ̀ ó náà ni ìdáhùn sí àwọn ìbéèrè tí apá kan àwọn ọmọ ìyá béèrè nípa tí ó dìrọ̀ mọ́ Bitcoin tí a mọ̀ sí al-Umlat ar-Raqmiyya, e-money. Èyí tó jẹ́ pé owó yìí ó ti di tí ó ń tẹ̀ka ju bó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Nígbà tí owó yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tí wọ́n dá owó yìí lẹ̀ ní 2008 tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa lò ní 2009, kò gbajúmọ̀ tó bó ti gbajúmọ̀ ní ìsìn báyìí. Tó gbé bọ́ọ̀lù owó ti máa rí náà nù. Tí owó kan bá bẹ̀rẹ̀, àwọn kan ní ọkọ̀ máa ná títí yóò fi di pé yóò gbajúmọ̀. Ó fi jẹ́ pé nínú àwọn kété tí wọ́n yí tàà fáà rí sí, ó ti ń yí padà díẹ̀díẹ̀ ní ìsìn pé owó yìí àwọn èèyàn mọ̀ ní ìsìn, àwọn yẹn ti ń mọ̀. Mímọ̀ kì í ṣe tó yí ọyọ́ fẹ́ jẹ́ wàhálà fún mọ́tò bẹ́ẹ̀, torí yóò padà di nǹkan tí yóò gbajúmọ̀ ju bó ti ṣe wà yìí lọ. Ṣùgbọ́n ẹ̀rọ ọmọ ìyá mi ò ní pé owó yìí ìní sọ tó jẹ mọ́ àlàyé bẹ́ẹ̀ ti ṣe é ṣe bẹ́ẹ̀ ti máa pè lówó gbogbo ibi tí wọ́n ń tẹ̀yàn tẹ̀ tí ó fi create owó yìí, ibi tí ó fi sí gbogbo eléhùn kì í ṣe ni ọjẹ́ mọ́ ìtí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ bá. Tí kò ṣe pé kí ni ìdájọ́ ojú wo ni Islam fi wo Bitcoin, eléyìí ló kàn wá. Inshallah ta'ala ìwọ náà ti sọ ìwọ̀nba tí ó yé èmi ọmọ yín kékeré yìí, kọ́lọ̀bà kí ó ṣe àlékún àgbọ́yé ìmọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Bitcoin ọmọ ìyá mi, àkọ́kọ́ náà nínú ṣẹ̀ríà Islam, owó ní tí wọ́n máa ń pè ní owó, òun náà ni nǹkan tí àwọn èèyàn máa ń ná lè tọ́jọ́ wípé Islam ó ṣe lílò rẹ̀ ní ẹ̀tọ́ fún wa, tọ́jọ́ wípé àwọn èèyàn wọ́n kà kún nǹkan àfirà, nǹkan àfità, tọ́jọ́ pé wọ́n lè fi ra nǹkan, tí wọ́n fẹ́ ta nǹkan kan náà ó lè gbà lọ́wọ́ èèyàn. Àwọn èèyàn wọ́n mọ̀ sí tí wọ́n máa jọ ní láàrin ara wọn. Ẹni wọ́n sì ní fàyàbalẹ̀ sí bó ti ṣe rí wípé tí n bá gba nǹkan yìí, mo gba nǹkan tó yẹ pé kìí ṣe pẹ̀, kìí ṣe nǹkan tí kò ní value, nǹkan tó yẹ pé wọ́n ti mọ tó ṣe déédéé. Àìpé àwọn yẹn ti ní fàyàbalẹ̀ sí bẹ́ẹ̀ ti máa ń na àyẹ̀wò mọ̀ sówó wà lọ. Bákan náà ó stable, tí ẹ̀sìn kan tó yẹ pé yóò kàn lọ lẹ́ẹ̀kan náà àbí yóò lòkè lẹ́ẹ̀kan náà, tó kẹ́ni wọ́n bá gbà sọ́wọ́ báyìí nísìnyí yóò sì bí nǹkan tó tóbi kan ló ń gbà nígbà tó bá di tó fẹ́ ná fẹ́ lómi yóò ti di pé kò ní fálùwọ̀ kan mọ́. Gbogbo eléyìí pátá ọmọ ìyá mi tó bá ti wọ̀ nínú owó kan, wọ́n mọ̀ pé eléyìí owó ni. Tó bá jẹ́ pé Islam wá ṣe oye nǹkan yìí, ó jẹ́ nǹkan tí ó lẹ́tọ̀ọ́ lọ́nà ti ṣẹ̀ríà Islam, yóò mọ̀ jẹ́ owó tí Islam ṣe lẹ́tọ̀ọ́ láti máa ná fún wa. Eléyìí àwọn ọ̀rọ̀ tó pọ̀ láti tí a lè sọ ń bẹ̀ ọ̀rọ̀ pé kí ni jẹ́ owó gan-an, nígbà àkàwọn yóò pèsè bí owó ní ojú ọ̀nà ti ṣẹ̀ríà. Òwe eléyìí inshallah ní táwọn sọ ní ọ̀rọ̀ míì ni. Àmọ́ ní tá a fẹ́ sọ̀rọ̀ bá ń bi ní tá a mẹ́nu bá ń bi ọ̀rọ̀ yìí ni pé Bitcoin ṣé owó ni bí àbí nǹkan téèyàn máa ń ní téèyàn máa ń rà, yàní sílà goods, ṣé ni bí àbí kí la fẹ́ pè? Tá a bá yá pè lówó, ṣé owó ni? Níbàámu ṣẹ̀ríà Islam, àwọn àfáà àkọ́gbà pé kìí ṣowó, wọ́n sọ wípé kìí ṣe owó, kò ṣe é mú lọ́wọ́, àlè náà fún èèyàn lè náà fún èèyàn kó yóò tó gbà lọ́wọ́ ẹ̀ bá ń lọ. Àwọn kan gbà bí bá wọn gbà pé kìí ṣowó, wọ́n sọ wípé tọ́jú pé owó ni,
ogun tó jẹ́ ìdájọ́ owó pátá àbágbélé lórí tó wá jẹ́ pé owó tí ń jẹ́ táwọn afá àkẹ́gbà pé owó ni àjọ pé owó ni mo tó jẹ́ ìdájọ́ owó tá a ti mẹ́nu bá táwọn gbẹ́rù ẹlẹ́nu gbọ́ afá wa wọn ìdájọ́ owó wà lórí tó jẹ mọ́ bitcoin àmọ́ àti ẹgbà pé kìí sowó wọ́n sọ wípé àwọn tó jẹ́ àwọn nǹkan tí máa wà lára owó tí máa wà ní ara owó tí wọ́n pé owó ni kò sí fún wọn ní kò tí àwọn èèyàn mọ̀ sówó eléyìí àyàn wọ́n ti mọ̀ sówó mímọ̀ sówó tí ń jówó bá sọ díẹ̀díẹ̀ lèèyàn máa ń mọ nǹkan sówó àwọn owó tà náà náà ìgbàkan rẹ̀ bẹ̀rẹ̀ kì í sígbà tí wọ́n bẹ̀rẹ̀ náà níbẹ̀ sí máa ń lò lẹ́ẹ̀kan náà wọ́n ti ń tàkà díẹ̀ bẹ́ẹ̀ láyàn ń gbà pé kó máa jẹ owó ẹmọ ìyá mi tí wọ́n tó lé pèsè nǹkan bíi goods níbí kìí ṣe goods wọ́n sọ pé o nọ́mbà ni tó jẹ́ pé wọ́n fọ́ọ̀mù ẹ̀ tó jẹ́ pé kìí ṣe tí èèyàn lè mú lọ́wọ́ báyìí wọ́n tún sọ pé lọ́dọ̀ àwọn tá a wí kìí ṣe owó kìí sì ṣe nǹkan tó jẹ́ nǹkan ẹ̀mí kan àwọn ewu wa ń bẹ́ ń bi owó ìbá ti rí ẹ̀mọ̀ ìyá mi tó ti rí pàmò pé àwọn nǹkan ibo ti rí ní wọ́n wà pé ó léwu tó pọ̀ kí nǹkan ó lóòkè kó wọ́ lóòkè kó lọ lè lẹ́ẹ̀kan náà ó ń bẹ lára bitcoin nígbà tí wọ́n dá owó yìí lẹ̀ kò tó dọ́là kan lẹ́yìn àsìkò díẹ̀ ó ti lọ sókè gan ó ti wá ń lóòkè bẹ́ẹ̀ ni lọlẹ̀ lónìí báyìí nìsín ẹ̀yọ̀kan ṣe déédéé nǹkan bí 16,400 bí ó ti máa lọ ó ti já wálẹ̀ ó ti lòkè náà pé ó ti jẹ́ lámọ́ nìkan mẹ́lẹ̀ ó ti bàbá ń lọ bí bitcoin bó ti rí nù bó ti wá léwu yìí awúrẹ̀ parí bẹ́ẹ̀ ó tàn bí pé ẹ̀ńtẹ́ fẹ́ lọ fún àtẹ̀ńtẹ́ èèyàn tẹ́jọ́ fẹ́ múná fúnra yín ẹnìkan mọ́ra wọn ẹ̀ńtẹ́ fẹ́ rà kí lọ́wọ́ rẹ̀ ẹnìkan ọ̀dẹ́ nìkan wọn ẹnìkan ẹ̀sà máa tẹ̀ nǹkan náà ní fà lọ gbogbo táwọn yìí díjítà gbogbo ẹ̀ tó bá di pé wíwò ìtọ́wájú ibi tó wá léwu sí jù ni pé bọ́tì ìkálásẹ́ báyìí ó lè da gbogbo owó ìlú tí ò ní jówó mọ́ gbogbo tí ẹ̀ ní pátá tí ó rùn lẹ̀ kan náà pé ó yọ yára pé kí ní yìí tó yẹ tẹ́ kàn fi owó sí nǹkan tó rísìkì ni ìdí inú tó fi jẹ́ pé àwọn àfáà títí di òní yìí wọn ò yé máa sọ pé ní tó jẹ́ pé ó mú nǹkan rújú lọ́wọ́ àti nǹkan tó jẹ́ pé àìmọ̀ nǹkan yìí kọ́ ha ọ̀n bẹ́ẹ̀ tó pọ̀ àwọn tí wọ́n gbọ́ ìjáde tí wọ́n ṣe owó yìí ẹnìkan ọmọ wọn tó bá ti pẹ́ owó yìí ọdẹ wàhálà kan ṣẹlẹ̀ ń bẹ̀ ṣebí tó yí náírà bá sí nǹkan bá ṣẹlẹ̀ sí náírà wọ́n lọ gbé bá sí ibi ẹ̀ eléyìí tó tí nǹkan bá ṣẹlẹ̀ kò ní tí wọ́n lọ gbé bá pé owó yìí bí wọ́n lọ dá lẹ̀ ń ọparí náà nù mọ́tò bó tẹ̀ jẹ́ pé bóyá abala eléyìí owó yìí ò sí fọ́ọ̀jì ó yàtọ̀ sí bí àwọn owó náírà tánù náà báwọn owó mi tẹ́ pé àkànlè dọ́gbọ́n sí àwọn tó ti bẹ́ẹ̀ ni pé ewu bẹ́ẹ̀ tó pọ̀ tí ó lè destroy owó yìí pẹ̀lú kí wọ́n tẹ bọ́tì ìka lásán tí ó pé ohun tí ìbá lòun ní bẹ̀ ọparí náà nù tí ìbá wá di pé ìwà ń nẹ́rù owó báyìí a lè pé bí àti ẹ̀kan fẹ̀rẹ̀ mú tí ń kó rẹ̀ sí àyè parun ó ń kó owó rẹ̀ sí nǹkan tó rísìkì ni ó fi jẹ́ pé àwọn àfáà dúró lórí wípé owó yìí èsè tí èèyàn gbọ́dọ̀ máa bóun fẹ́ lọ máa lò gẹ́gẹ́ bí owó àbí ọmọ tajà pẹ̀lú ẹ̀ eléyìí tí àwọn àfáà wa ní mọ̀jámẹ́ òfìkìyà náà sì bá dé báyìí pé àwọn ewu bẹ́ẹ̀ tó pọ̀ àwọn ìlú ọ̀pọ̀lọpọ̀ ló ti ń lò ní ìsìn àwọn ìlú kan tí wọ́n gbá tiẹ̀ kì í sí pé wọ́n gbá tiẹ̀ ń bi pé kì í sowó fún àpòwó ni àmọ́ ọ̀nà jìbìtì ọ̀rọ̀ rọ̀ ń bẹ̀ àwọn tí wọ́n bá fẹ́ àwọn tí wọ́n bá ṣe money laundering wọ́n máa sábà lo abala bitcoin láti máa fi lo owó wọn bákan náà wọ́n tún bọ́ wàhálà tó mẹ́mẹ́ yìí pé
àti àwọn ìlú tó ń pè àwọn tí ń jẹ́ bí àwọn ìlú àjọba wọn fẹ́ gba táàkì lọ́wọ́ àwọn èèyàn lọ́nà bitcoin ò lè gbà òbí lè jẹ́ kí wọ́n mọ àti pé báyìí tí máa ń ná nínà tí ò léètò ilé òun fapá ipá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú wọn ò fara mọ́ àti máa lò àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà kálukú wọ́n ti ń lò apá kan ti ń lò wọ́n sì ń gbé àwọn òfin kalẹ̀ nígbà tó bá yá tó bá pẹ́ yóò padà di pé yóò ní òfin tí ó gbé kalẹ̀ fún gẹ́gẹ́ bí àwọn owó tà náà àti ní òfin tí wọ́n gbé kalẹ̀ fún ìgbà wọn wá ní àwọn àfáà wà tó wá yí ọ̀rọ̀ padà tí wọ́n bá rí pé kìíní yìí kò léwu kéèyàn máa kówó sí díẹ̀ kò lè kó yẹn sínú wàhálà kéèyàn máa ná níbi owó ó ti di bí àti ẹ̀ bá ná owó táwa náà ná ní ẹ̀sẹ̀ báyìí pátó rí bẹ́ẹ̀ náà fún tó wá tó sọ ìdájọ́ mi torí pé ìkúlẹ̀ hadith gbogbo tí ọba ti ń jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà ló máa fọ́ nídàjọ́ bí láti ṣe sọ ọ̀rọ̀ tí ó bá ìṣẹ̀lẹ̀ náà mu gbogbo àwọn àfáà sókè ọ̀rẹ́ pé àwọn àfáà wọ́n ti ń wòye sí ewu tí ń bẹ níbi ọ̀rọ̀ bitcoin wọ́n rí pé ewu náà lágbára pọ̀ kọ́fídọ̀ tó ní agbára ni rọ́fíà tó lágbára ni ó lè gbé yẹn ga tí ó ní agbára gan lẹ́ẹ̀kan náà ó tún lè jẹ̀mọ́lẹ̀ lẹ́yìn ìṣẹ́jú kan náà bá náà ẹ pé owó tó ní yóò di tí ó rùn lẹ́ẹ̀kan náà kí ọmọ náwó síbi kí ọmọ náwó owó báyìí á rí pé ó léwu pọ̀ jù owó tí ò ní stikrar owó tí ò stable níwọ̀nba kì í sí pé ó máa ń stable tán o àmọ́ yà tiẹ̀ ni pé kì í sí pé yóò lọlẹ̀ lẹ́ẹ̀kan náà àbí yóò lòkè lẹ́ẹ̀kan náà ẹbí tí wọ́n bí bitcoin yìí ó jẹ́ pé nítorí dáa kéèyàn mọ́ yà sí kí o sì rà fi ilẹ̀ títí ọ̀rọ̀ ló tó fi hàn ju bó ti ṣe wà báyìí lọ ó lọ kí ó sànù wá tó bá jẹ́ pé nìkan wá rí pé mo fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n ń lo tí wọ́n sọ pé kò sí tó burú pé bitcoin owó ni ó sì ti di kí ẹ̀gbọ́n máa ná eléyìí náà kò sí tó burú ń bẹ ìjọ kan sọ fún ẹni bẹ́ẹ̀ ni pé gbogbo ìdájọ́ tí ń bẹ ń bi owó tá a máa ná níbi pé a fẹ́ fi ra nǹkan a fẹ́ gbà ní owó ọjà tá a tà a fẹ́ tà ní ìfi owó ta owó gbogbo ẹ̀ pátá a gbọ́dọ̀ lò níbi tí ọjẹ́ agbọ́dọ̀ ló bí bitcoin àwọn tá a fẹ́ ra ọjà a fẹ́ ta ọjà níta a fẹ́ rà agbọ́dọ̀ mọ̀ níta a fẹ́ rà níta a fẹ́ fi rà agbọ́dọ̀ mọ̀ wọ́n sí ìròjú ń bẹ̀ wọ́n sí àwọn tí ọ̀rọ̀ lójúmu tó yàpọ̀ sí ọ̀nà ṣẹlẹ̀ Islam wọ́n sí ń bẹ̀ ògbólé agbọ́dọ̀ wòye sí ní abala tá a wí yìí bákan náà tó yẹ fẹ́ fi owó yìí ra owó ni tó jẹ́ pé bákan náà lọ́jọ́ rí pé bóyá ó ní àwọn àwòrán kan tí wọ́n gbà wá agbọ́dọ̀ kíyèsí bí ó ti bára wọn mu tó jẹ́ pé ó yàpọ̀ síra wọn ní ojú ọ̀nà bí náírà ti yàpọ̀ sí dọ́là agbọ́dọ̀ ní ọ̀nà tí agbọ́dọ̀ tẹ̀lé mi báyìí náà níbi tó jẹ mọ́ àkàmù sọ̀rọ̀ báyìí tó bá jẹ́ pé a bá gbà pé owó ni ṣùgbọ́n gbogbo àwọn àfáà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lásìkò tá a wí yìí ní tí wọ́n sọ ni pé ní tó wà àṣán ni pé àwọn ọ̀rọ̀ táwọn sọ níbẹ̀ tó bẹ́ẹ̀ pé kí ọmọ lò bá pé ewu tí mẹ́ ń bẹ̀ nǹkan bí ìbọ̀ sínú nǹkan pé èèyàn ọmọ ìrújú ọ̀pọ̀ níbi tó jẹ mọ́ lílo bitcoin kí o sì jìnà sí nǹkan tó bá jẹ́rù nǹkan báyìí láti lè fi wá àlàáfíà fún dúkìá nítorí jẹ́ ọ̀rọ̀ yẹn ni kí ọlọ́wọ́ kan sàmọ́ ẹ̀kọ́ kan wa eléyìí jẹ́ ọ̀rọ̀ tí àwọn afáà sọ tọ́jú pé yàtọ̀ á rí àwọn ọ̀rọ̀ mi insha Allah àtọ̀mọ̀ jẹ́ kí á gbólógbòó bí ilẹ̀ káàlà Allahumma salli ala Muhammad wa sallam.